Africa Content TV. Ìtí bàbá wa ṣe àgbáyé sì fi lé wa lọ́wọ́ ní olùdarí ó sì ṣe láàfin lọ pàdé Ọlọ́run.
ìgbà tí mo gbọ́ bí bàbá wa ìnáwó àgbà gbogbo ilẹ̀ Yorùbá Edo and Delta ibi bàbá mi wọ́n wà ní ìjókòó níbí ọwọ́ tó wọ́n tiẹ̀ ṣàdúrà kẹ́lẹ́mà kankan ọlọ́mọ fi ilé àbálẹ̀ lẹ́yìn bàbá ìlú náà tó tí mo lè wá gbà láti Ìbàdàn kò sí àyè rárá láàárọ̀ yìí ni bàbá ìnáwó àgbà lọ́fà ni wọ́n wá kí wọ́n nílé èmi náà wọ́n sì ń pè láti jọ́ yìí ìsìn Ìbàdàn láti fi sí ìbò wọn ó ṣe ń dùn mí bí ìgbà tí mo fi ìbò wọn sọ ògiri ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ bàbá mi wá sí àgbáyé náà rí pé iṣẹ́ àwọn là ń jẹ́ káàkiri bá a sì ṣe máa gé ẹ̀mí bàbá mi máa wá gbà ní ilé wa ní Èkìtì níbí Ládó Èkìtì ní tí wọ́n rá tẹ́ ìmọ̀mú àgbà fún gbogbo àgbà ìmọ̀mú nílẹ̀ Yorùbá lónìí. Bàbá àbí ọlọ́wọ́ ọba yín kí ó ní omi àbí kí mo ní ọba lọ́wọ́ àṣẹ. Àfi àgbà yín tẹ́ ìjòkó lélẹ̀ tó yẹ kí àbí kí sọ́sì ó ń fi wájú sẹ́yìn kò sẹ́ni tí ó lè pa kò sẹ́ni tí ò ní pa kò sí irú ẹni tí ò pa ní ṣùgbọ́n tó ọlọ́mọdé ti yín ti yá. lára ẹni tí bàbá mi ló wà sí àgbáyé bàbá mi láwọn ẹmọ kan wá kò lórí Ọlọ́run lára ẹni tí bàbá mi wà sí àgbáyé àbí kí ní olórí gbogbo ẹni tí àbá kó wálé lọ́wọ́ ó ní bàbá wa ìgbà ìmọ̀mú àgbà ní ilẹ̀ Adó Èkìtì níbí àti gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀. ọlọ́jọ́ ọmọ jẹ́ ìmọ̀lẹ́ o. ọlọ́jọ́ ọmọ kọ̀ọ̀kan ìmọ̀lẹ́ fásitì. wọ́n jẹ́ kí àṣẹ òfin nílẹ̀ láíláí. ẹ̀dá kùjọ yìí ní sókè ohun mi ti á ń yẹ kó tẹ́lẹ̀ mọ́tò jẹ́ kó tún kájàwó bá mi ń rí. tí ẹ bá wá ṣẹṣẹ Ọlọ́run bí ó lè mú mi jáde ní Ìbàdàn báyìí lẹ́wọ̀n tó kún gbogbo ìyẹn wá rẹ̀ wá tẹ́lẹ̀ ní ṣùgbọ́n àní choice. كل ما فعل الجليل وهو الجليل ورب الجليل وكل فعاله جليل. Tọ́lá máa ṣe ó dàbí ara ní kẹ́kẹ́ ní ẹ̀ka bí ara tí ó bá fẹ́ dáhùn láyé kó tó kú mẹ́. Ọlọ́run àgbà kájàlá nígbà òfin àwọn wá sí àgbáyé gbomi lójú wọn báyìí. Bí wọ́n ti tọ́ lọ́jọ́ orí wọn ọ̀fọ̀ ní kú wọn. Torí gbogbo ẹyẹ bá wúlò báyé ọ̀fọ̀ ní kú rú wọn. Bàbá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wọ́n lè lọ́nà òde. Ìrìn àjò wákàtí mẹ́rin ó lé látàrí mo ti gbé ka ooru mọ́tò wọlé. Bàbá gbọ́dọ̀ wá bí ìjú àkókò lọ sọ̀rọ̀. Ṣùgbọ́n yóò wú bàbá mi ló wà. Ọmọ tó bá sì wà wájú bàbá rẹ̀ bó ti wú ló ṣe lé olè. Mo ti mọ̀ pé ìsílé wá. Èyí wá tẹ ìmáàmù Rahima ọba gbogbo tí jẹ́ ìmáàmù kọ̀ọ̀kan nílùú wọn ni wọ́n jẹ́ ọba lórí ẹ̀sìn nílùú wọn orí gbogbo wọn wá rẹ̀ igi àmàbàdù bàbá àtàkọ́tì ìbò ha. ọlọ́wọ́ fáyọ̀ ọjọ́ ọ̀rọ̀ díẹ̀ lẹ̀ tí màá kọ́ ìwọ̀nba àlékùnbá tí bàbá rẹ̀ wá tí ẹ tọ́ wa ẹ kọ́ wa ṣùgbọ́n lónìí kébí ní àmọ́bà àkókò jẹ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ń kí láti sí ìdálẹ́ kò lè bà àkókò jẹ́ abẹ́ni orí Yorùbá pé ní òun láti bà àkókò jẹ́. wọ́n bí ọmọ kan wọ́n pè ní Tóyìn wọ́n bí
pè ní tóòsì bàbá yìí wọ́n máa gbà ní ẹ̀tọ́ yìí ẹ̀tọ́ kí ẹ̀tọ́ kì ẹ̀tọ́ kẹ́ ẹ̀tọ́ gẹ̀ orúkọ yìí kò sí lẹ́kùn tí ò sí ilẹ̀kùn ẹ̀wọ̀n ní kẹ́lẹ́ orúkọ yìí ò ní sí lẹ́nu kankan. Ayé kókó ara ní gbogbo ògbà ìmọ̀ ẹni àlàáfíà ojoojúmọ́ ilé ìta fún ànábì Mùsá ìṣẹ́tẹ̀ ẹgbẹ́ dání kì í ṣiṣẹ́ àwọn ọ̀lẹ ìṣẹ́tẹ̀ ẹgbẹ́ sáré kì í ṣiṣẹ́ àwọn aláàárẹ̀ ìṣẹ́tẹ̀ ẹgbẹ́ sáré kì í ṣiṣẹ́ àwọn tí wọ́n fìdí wọ́ iṣẹ́ ẹni tó lé ẹni sámsám ni ọlọ́run jọ má gba pámọ́ gbẹ̀sẹ̀ má gbojú má gbẹ tí má gba mọ́ má gba gbogbo ẹ̀yà ara yín bisimilayi ní àtẹ̀yìn fún wa. bisimilahi rahman rahim inna a'tainaka kawsara fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. ẹjọ́ ẹ̀rọ mi lọ́wọ́ pẹ̀lú dáwà yìí. lẹ́yìn àwa ní ìlú Adó Èkìtì láti wá jẹ́ iṣẹ́ Ọlọ́run